ń lò nìyẹn. Ṣé mo ṣe ń lò nìyẹn? Kó bẹ́ẹ̀ àwọn kidnapper ta mú nílùú ọ̀tà fún ìbàdí ọ̀rọ̀ wọn lélẹ́yìn skul tí àwọn òṣùpọ̀ ọ̀sán gbogbo gbogbo ó jẹ́ ìlànà àti Ijebu-Ode náà ti yí èèyàn gbé àwọn anímàmá náà gbé àwọn ọgbẹ́ni kí lórúkọ ẹ láti bọ olúgbó ní Tunde Salami láti Ìbàdàn nígbà tí ẹgbẹ́ màmá náà agbègbè ló lẹ́gbẹ́ wọn lánàá nǹkan bí aago 10 lẹ́gbẹ́ wọn igbó lẹ́ti gbé wọn o mọ orúkọ àdúgbò yẹn kí lórúkọ àwọn tó pè ẹ wá síbí ìkọ́ ń jẹ́ kí ni sọ̀rọ̀ sókè ìkọ́ ń jẹ́ ṣìdìdì òun lọ rẹ̀ pẹ̀lú wá ní sí àwọn méjì tó wà pẹ̀lú ẹ̀ àti ìjọ jáde lábẹ́ ẹ wá jẹ́ mélòó ẹ jẹ́ mẹ́rin lẹ́gbẹ́ màmá ní màmá gbà tẹ́gbẹ́ wọn wá síbẹ̀ yẹn kílẹ̀ gbà lọ́wọ́ kílẹ̀ gbà lọ́wọ́ ọgbẹ́ pààyàn. Kí ni àti kí ni ẹ gbà lọ́wọ́ màmá yẹn? Kẹ́hìndé. Góòlù lẹ́gbà kọ́. Ẹgbà kí ẹ ń gba fóònù mọ́tò. Wọ́n tún gba owó. Ok. Ẹgbà 100,000. Ẹgbà fóònù. Ẹgbà mọ́tò. Fóònù mélòó? Ẹyẹ tí ẹ màmá ń kọ́ ọwọ́ ta ló wà? Ọwọ́ wọn ló wà. Ok, góòlù tẹ gbà ń kọ́. Àwọn iná ló gba gbogbo ẹ̀. Mọ́tò tẹ gba ìgbólẹ̀ gbé sí. Mọ́tò wà. Màmá. Ṣé wọ́n máa gbé ẹ? Ok. Ìwọ nìkan ló dúró tí màmá ń bí abẹ́yìn mélòó? Ìwọ nìkan ló dúró tí màmá? Ok. Àwọn méjì ìyẹn máa ń lọ ìyẹn ń bọ̀ ìyẹn lọ. Ìbọ̀dẹ̀ tí ń mí tí ń Ijebu-Ode. Dípọ̀ dínà ló ní pé kí n ti wá bá àwọn ọ̀rẹ́ mi yẹn mo ti lọ. Ìbọ̀dẹ̀ ń jẹ́ dípọ̀. ẹ ṣe bọyìn ẹ kájú ẹsẹ̀ wálẹ̀ àbẹ̀wò gbá ẹsẹ̀ àbẹ̀wò mẹ́pa yìí ẹ̀yà wèrè ni. Ẹ̀yà ṣíbọn yẹn káwò ṣíbọn yẹn. dodo wọn èèyàn ayọ bẹ́ẹ̀ cartridge kan ṣe tó wà mẹ́rin náà lòdì àbí. Sọ́jà wọ́n ti kọ́ bá mi wá. Búlẹ̀tì máa ń rí ọ̀tá tẹ máa ń lò fún un. Kí ni ìlà ìrìnsì ọ̀rẹ́ mi.